káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ìtẹ̀síwájú lórí àkíyèsí, ìtumọ̀ àkíyèsí ní ilẹ̀ Yorùbá, ìpele kejì. Ẹ jọ̀ọ́, ẹ má bínú tó bá yẹ pé orí alákọ̀ọ́kọ́ wò, ẹ lọ chẹ́ẹ̀kì wọ́ọ̀ mi orí YouTube channel mi. Ẹ máa rí ìpele àkọ́kọ́ tí àkíyèsí nípa ìwà àti ẹ̀kọ́. Òun la ṣe tán, education and character. Eléyìí ìpele kejì ni àkíyèsí nípa ìbáraẹnisọ̀rọ̀, communication. Àkíyèsí nípa ìbáraẹnisọ̀rọ̀, communication. Ọlọ́gbọ́n o, olóye o, ní ilẹ̀ Yorùbá a máa ń kíyèsí bí a ṣe máa ń bára wa sọ̀rọ̀. Yorùbá ní àpọ́nlé lára ń fẹ́, ara ò fábùkù. Tí o bá jẹ́ ọmọ kùtù òjíire, o gbọ́dọ̀ ní ọgbọ́n àti òye ìbáraẹnisọ̀rọ̀, communication. Some people lack of communication. Wọn ò ní ọgbọ́n àti òye ìbáraẹnisọ̀rọ̀ rárá. Ẹlòmíì á kọ́ sọ̀rọ̀ jà ò, kò ní mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tó sọ. Ẹyin lóhùn tó bá jábọ́ kò ṣeé kó mọ́. Sọ̀rọ̀sọ̀rọ̀ kò rántí tẹni tó bá mọ̀ ń gbọ́. Ẹlòmíì kọ́ máa dé àwùjọ kan, ó dẹ̀ máa sọ̀rọ̀ kan jẹ́kẹ́tẹ́, á dẹ̀ sọ bí ẹ̀fẹ̀, á sọ bí eré. Ọ̀rọ̀ yẹn dẹ̀ ju nǹkan tó fi ṣeré lọ. Ọ̀rọ̀ yẹn rìn, wọ́n ní ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. Nǹkan tí wọ́n sọ yọ̀bọ̀kẹ́ yẹn tó fi ṣe léré yẹn, tó bá mọ nǹkan tó ti dálẹ̀ lódò òkun ẹlòmíì, nǹkan tó ti dálẹ̀ ní ìdílé ẹlòmíì, nǹkan tó ti dálẹ̀ láwùjọ ẹlòmíì. Wọ́n ní pé ibi tí ogun ti jà lánàá, ọ̀rọ̀ la fi tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ o. Ibi tí wọ́n dẹ̀ ti parí ogun náà, ọ̀rọ̀ náà la fi tẹ́lẹ̀ ẹ̀bẹ̀. Ní Yorùbá fi sọ pé ọmọdé gbọ́n, àgbà gbọ́n la fi dá Ilé Ifẹ̀ sílẹ̀. Òwe kan ló bí ìyẹn náà. Ṣé rí, tí a bá ń sọ̀rọ̀ àkíyèsí nípasẹ̀ àkíyèsí ìbáraẹnisọ̀rọ̀, o gbọ́dọ̀ ní àkíyèsí ọmọ ẹni, ẹ̀gbọ́n ẹni, bàbá ẹni, ìyá ẹni, olùbágbé ẹni. Tí ẹ bá ti jọ ń sọ ọ̀rọ̀, kò ń ṣẹrú ẹ̀, kò ń ṣọmọ ọ̀dọ̀ ẹ̀. Ó tiẹ̀ jẹ́ pé ẹrú ẹni bó jọmọ ọ̀dọ̀ ẹni, ẹrú ní bàbá ọ̀nà ló jìn. Ànẹ́lòmíì kò ní kọ́tìsì, kò mọ̀ràn tá à kí ń sọ níta, kò mọ̀ràn tá à ń sọ gbagba. Ṣé rí àkíyèsí ìbáraẹnisọ̀rọ̀? Ẹlòmíì wà ní pé níbi ọ̀rọ̀ sísọ ni ò ti lọ́rẹ̀ẹ́ mọ́. Níbi lack of communication ni kò ti léèyàn mọ́, ló wá ń dáyé ṣe. Kò lẹ́bí, kò lára. Ó dẹ̀ nẹ́bí ó nára, àìmọ̀rọ̀ ẹ̀ sọ ni. Ọlọ́gbọ́n olóye ò. Ṣé ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá sọ pé ṣé o ò náṣọ lórí ìkọ́ni, ìbú tó tó láyé yìí kò sí, òótọ́ dẹ̀ ni. Tí kéèyàn bá jáde kó wá sọ pé èmi ò gbádùn o, èmi ò lójú tì o, èmi ò lépo lójú o. Gbogbo ẹni tó bá ti jáde tó ń sọ bẹ́ẹ̀, ẹ ṣọ́ra fún ẹnu bẹ́ẹ̀. Ìtumọ̀ kan tó ń sọ ni pé òun ò ní aṣọ lórí ìkọ́, òun ò wò, so aṣọ tó wà lọ́rùn ẹ̀ òun máa gbọ̀n ya yamayama. Òun ò lè fún wàrà ọ̀bọ̀tọ̀, òun lè dá wàrà nù, òun ò lálá fi sùn. Ṣé rí àkíyèsí ìbáraẹnisọ̀rọ̀, òun náà máa pẹ̀ka gan. Kí o jẹ́ kí mo sọ pé ìpele 4 là ń lọ. Ọlọ́gbọ́n o, olóye o. Ṣé rí àti ọmọ ẹ, àti ìyàwó ẹ, àtẹ̀gbọ́n ẹ, àtàbúrò ẹ, àtàrálé ẹ, àti ará ibiṣẹ́, kódà níbi èrò, wọ́n ní má fara kàn mí kò ń lọ sódò lọ pọn mi. Ẹlòmíì wà, ìbínú tó gbé kúrò ní inú ilé ní àárọ̀ ló gbé lọ sí ibiṣẹ́, ó wá pàdé èèyàn tó yẹ pé òun náà mọ̀rọ̀ sọ bíi tiẹ̀. Ẹ wá jọ bẹ̀rẹ̀ sí dára yín lókù ọ̀rọ̀, ẹ bẹ̀rẹ̀ sí inú bíbí mi ò fi ṣẹ́ mi wọ̀n, ẹ̀dọ̀ fún mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Mo sọ fún yín pé if you want to imagine, tí o bá fẹ́ mọ̀ nípa Yorùbá, ó ju deep of mind lọ. Ọlọ́run, Yorùbá kò kí ń ṣe ọ̀rọ̀ lásán.
Ọlọ́run kò kí ń ṣe ọ̀rọ̀ lásán pé Yorùbá tí ẹ bá mọ ìtumọ̀ Yorùbá ipò kò jí láàárọ̀ ojúlówó kò pé ọmọ Yorùbá ni yín, ọmọ Yorùbá ní ẹ kó máa dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè ni. Torí nínú èdè wa, nínú àṣà wa, there's code. Odù wà bẹ́ẹ̀. Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. A sì ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà ni o. It's communication. Àbí? Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. We are still talking about communication. Ọ̀rọ̀ la sì ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé rí tí o bá kó ọmọ ní àtilé, ọmọ abẹ́ ẹ̀kọ́ láti tà sọ̀rọ̀ wípé ilé la ti kẹ́ṣọ̀ọ́ ròde. Ọmọ tí a bá kọ́ láti ilé, ìta ni wọ́n ti máa bá wa kọ́. Báwo ni èèyàn ṣe máa ní ọmọ tí ò ní lè ṣe àkíyèsí ọmọ tó bí? Àbí báwo ló ṣe máa ní aya nílé tí ò ní ṣàkíyèsí aya tó bí? Báwo ló ṣe máa ní olùbágbé tí ò ní ṣàkíyèsí olùbágbé? Yorùbá ní pé mọ̀wà fóníwà ló ń jọ̀rẹ́ dọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni ọbẹ̀ tí baálé ilé ò bá kí ń jẹ, ìyálé ilé ò kí ń sè. Kò kí ń ṣe ìyálé ilé nìkan. Mo sọ nínú program mi kan pé adití ọkùnrin ló lè fẹ́ afọ́jú obìnrin. Ó jẹ́ bẹ́ẹ̀. Èèyàn ò lè rìn kórí bá mì. Takọtabo la dálé ayé. Ẹ rí àkíyèsí pàtàkì àkíyèsí nínú ayé ẹ̀dá. Nítorí ọ̀làjú, nítorí ẹ̀sìn, nítorí òṣèlú, nítorí ẹlẹ́yàmẹ̀yà la ṣe sọ ìjọmọlúàbí wa dànù, la ṣe sọ ẹ̀tọ́ ọmọnìyàn, ẹ̀tọ́ wa la sọ dànù. Láàní àkíyèsí, a kàn ń gbélé ayé bá ṣe gbáyé. À ń gbé ayé nípasẹ̀ nǹkan tá ti gbọ́ nípa àṣà wa. À ń gbé ayé nípasẹ̀ ìwé tá ti kà nípa àṣà wa. À ń gbé ayé nípasẹ̀ nǹkan tá bá. Kí ló dé tí a ro ríra wa? Kí ló dé tí a padà? Mi ò ní pé kó lọ máa ṣe àṣà o, mo ò ní kó lọ máa ṣe ìṣẹ̀ṣe, mo ò ní kó máa sìnkú, kó máa kírun, mo ò ní kó máa lọ church, mo ò ní kó máa bọ́ fábọ̀. Lọ ṣàwárí ara ẹ. Tí o ò bá ṣàwárí ara ẹ, o ò lè ṣàkíyèsí ara ẹ. O máa kọ́kọ́ ṣàwárí ara ẹ ní àkọ́kọ́. Tó bá ti ṣàwárí ara ẹ, wàá ṣe àkíyèsí ara ẹ, wàá ṣe àkíyèsí agbègbè tó wà, wàá ṣe àkíyèsí ìbágbé, wàá ṣe àkíyèsí bó ṣe ń sùn, bó ṣe ń jí. Báwo làná ṣe rí? Yorùbá ní bọ́mọdé bá ṣubú awo wájú, bágà bá ṣubú ẹ̀yìn ní wò. Nǹkan tó ṣe ní tágà bá ṣubú ẹ̀yìn ní wò ni pé nǹkan tó gbé ẹ ṣubú. Wàá rò pé ibo ló ti kọsẹ̀, ibo ló ti ń bọ̀, ibo ló dé dúró, ibo ló ti wá ṣubú. Bọ̀tọ̀ ọmọdé kan máa rò pé òun bá tiẹ̀ lọ nìyẹn. Ìfúra lógun àgbà. Àkíyèsí náà ló ṣì la ṣe sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ ká máa ní àkíyèsí. Ẹ̀yin ìjọba ẹ jọ̀ọ́ ẹ ní àkíyèsí nípa àwọn èèyàn tó ẹ̀ ń tẹ̀lé. Ẹ rí social media ayélujára tẹ̀ ń wò yìí, ó wá ba ayé jẹ́ ni o. 70% ó wá ba ayé, 30% ló wá fi tó ayé ṣe. Mo sọ nígbà mi pé gbogbo ẹni tí ayélujára tó ń pè ní social media tó máa sọdọ́ lóríire, mo kí yín pé ẹ kú oríire. Gbogbo ẹni tí social media dẹ̀ máa gbé dẹ́wọ̀n, tó máa ba ìwọ̀n ẹ̀ jẹ́. Torí báwo ló ṣe máa wá sórí ayélujára? O ò ní ẹ̀kọ́ báyọ̀ sọ̀rọ̀, o ò ní ẹ̀kọ́ àti gbé ọ̀rọ̀ kalẹ̀. O wá òpè ẹni influencer, òpè ẹni monetizer, òpè ẹni nǹkan tí o ò ní o lè fúnyàn. O ò lọ́kàn lé, o wá sórí ayélujára, o wá advice àwọn tó lọ́kàn lé. O ò láyà lé, o wá sórí ayélujára, o wá advice àwọn tó láyà lé. Kí ló dé? Ẹ ká ṣàkíyèsí. Ẹ jọ̀ọ́ àkíyèsí nǹkan tó lágbára ni o. Àkíyèsí bá ṣe ń báyàn sọ̀rọ̀. Báwo ló ṣe máa sórí ayélujára? Wàá kọ̀ wò bàbá èèyàn, wàá pè é nítorí pé òun defend ẹ̀sìn, nítorí pé òun defend ìlú ẹ, nítorí pé òun defend ìwé tó kà. Ẹ rí, kò kí ń ṣe pé ọmọdé tó bá ní pé ẹnu àgbà ń rùn, ọmọdé tó bá ní ẹnu àgbà ń rùn, ọmọdé náà àsọwọ́ ẹ̀ fóun náà. Mo sọ fún yín pé kò sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí èèyàn láyé yìí, ìwà owó ẹ̀ ló ń jẹ. Ẹnìkan sọ pé kí ló ń pè ní ègún tó ń pè ní cause, another topic entirely nìyẹn, but à ń sọ̀rọ̀ àkíyèsí. Ẹ jẹ́ ká máa ní àkíyèsí ní gbogbo nǹkan tá a bá ń ṣe láyé. Ẹlòmíín wà, ó rí àkíyèsí ìrìn àjò tó fẹ́ rìn nípasẹ̀ àlá. Ó rí àkíyèsí ní ìrìn àjò tó fẹ́ rìn nípasẹ̀ ìyàwó ẹ̀. Ó rí àkíyèsí ìrìn àjò tó fẹ́ rìn nípasẹ̀ ọmọ ẹ̀. But àìkọbiara, àìlákíyèsí, àìkànkọ́kún ó jẹ́ kó fojú fò. Mo sọ wípé o lè ò ní dàgbà nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lẹ́ni, ipò tó bára ẹ lẹ́ni, nǹkan tó ń face lọ́wọ́lọ́wọ́ báyìí, o ò ní dé bára ẹ ń bẹ̀. O ti ṣe àkíyèsí ẹ ti dé sí ẹ, imú ẹ tí ó ti rí fìrífìrí. Àkíyèsí nǹkan tó ṣe kókó nínú ayé ẹ̀dá ni, especially ní ilẹ̀ kùtù òjìire. Yorùbá ò mú àkíyèsí yọ̀bọ̀kẹ́, wọn ò mú ọ̀rọ̀ àkíyèsí ní observation. Àkíyèsí
ọlọ́gbọ́n o, olóye o, gbogbo ibi tá a bá ti bára wa láyé yìí, gbogbo kòkó tá a bá lè wà ní bóyá ẹ̀sìn ni o, bóyá àṣà ni o, bóyá àṣe ni o, má ṣàkíyèsí ara ẹ. Nǹkan ṣẹlẹ̀ sí ẹ, olóò ti gbàdúrà, o dẹ̀ rí àkíyèsí nǹkan tó yẹ kó ṣe, but tó ní no mo ti gbàdúrà, o ti pánsá òfura, pánsá dáná, àjà òfura àjájì, ó nílò òfura olè ló ń kó wọn lọ. mo fẹ́ rí àyè kí n bọ́ sí agbami ọ̀rọ̀, ká wá tú pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká tú pàlàpàlà, ká tú nǹkan tó pè ní àkíyèsí délẹ̀ ní ilẹ̀ Kútù Òjìrè. Kò sí ẹ̀dá tó bá máa rí ayé gbé, o ní láti ṣàkíyèsí ara ẹ̀. Báwo ló wá fẹ́ ṣàkíyèsí ara ẹ̀? Wà á kọ́ ṣàwárí ara ẹ̀. Má ṣàwárí ara ẹ̀ tú ẹ̀sìn, má ṣàwárí ara ẹ̀ tú nǹkan tó ti gbọ́ nípa ìdílé ẹ̀, má ṣàwárí ara ẹ̀ nítorí pé ò kì í ṣe Yorùbá, má ṣàwárí ara ẹ̀ nítorí pé ò kì í ṣe Ìgbò, má ṣàwárí ara ẹ̀ nítorí pé ò kì í ṣe Haúsá. Ok, Haúsá ni ẹ́, Ìgbò ni ẹ́, Yorùbá ni ẹ́, o ti wá di Muslim báyìí, o ti di Christian báyìí, o ti di onífá báyìí, o ti di oníṣàngó, o ti di ohun kan tó bá wọn kò lè ṣàkíyèsí ara ẹ̀, ṣàwárí ara ẹ̀. O lè jẹ́ Muslim kó jẹ́ pé àkíyèsí tó wà ní ara ẹ̀ ó ju ẹ̀sìn tó ń ṣe lọ. O lè jẹ́ Christian kó jẹ́ pé àkíyèsí tó Olódùmarè fún ẹ ó ju ẹ̀sìn tó ń ṣe lọ. O lè jẹ́ ọmọ Yorùbá, àkíyèsí tó wà lára ẹ bọ̀ kọ́kọ́ jẹ́ pé o jẹ́ ọmọ Kútù Òjìrè, o dẹ̀ ní òye, ọgbọ́n àti òye láti mọ ìtumọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ. Òkè ṣògbọ́n ẹgbẹ́ ẹlòmíì máa lálàá, ó kàn máa ń kálọ ayẹ ẹni tí ò tiẹ̀ tí rí tiẹ̀ rán, ẹni tí ò tiẹ̀ tí mọ. Ọlọ́gbọ́n nìkan ni mo pè é, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Àkíyèsí là ń sọ, ìpele kejì la ṣe wá nípa àkíyèsí, a dẹ̀ ń sọ̀rọ̀ nípa ìbáraẹnisọ̀rọ̀ communication. A ṣe ń lọ sórí àkíyèsí nípa àṣà àti ẹ̀sìn. Ìpele 5 ṣì ní, but ìpele kejì la ṣe wá. We are talking about àkíyèsí nípa ọ̀rọ̀ sísọ, ìbáraẹnisọ̀rọ̀, ìbánisẹ́nisọ̀rọ̀ nípa ọ̀rọ̀. Ẹlòmíì ò akọ̀sọ̀rọ̀ já o. Ẹrú ní bàbá ọ̀nà ló jìn, bá ṣe bẹ́rù la bọ́ mọ̀. Ẹlòmíì nítorí àwọn tó ń bẹ ṣiṣẹ́, nítorí pé wọ́n ló ń fún lówó oúnjẹ, nítorí pé o ti jù lọ lẹ́nu iṣẹ́, wàá dẹ̀ sọ̀rọ̀ tẹ́lòmíì jà ọ̀bẹ ní pé kò níran, bẹ́ẹ̀ ni kò lẹ́bí. Ẹlòmíì wà nítorí pé o jẹ́ obìnrin, o dẹ̀ jẹ́ olórí àwọn ọkùnrin baálé ilé táwọn náà ti láya ń lé, wàá sọ̀rọ̀ sí wọn jà o, nítorí pé abẹ́ ẹ̀ lọ ti ń jà, abẹ́ ẹ̀ lọ ti mu. O ò ní ẹ̀kọ́ ìbáraẹnisọ̀rọ̀, o ò ní ẹ̀kọ́. O yẹn náà, yes, lack of communication ṣe é. Sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí tó bá mọ̀ ń gbọ́ o. Ẹyin lohùn tó bá jábọ́ kò ṣeé fọkọ ẹ̀, kò ṣeé kó mọ́ o. Ẹ jọ̀ọ́, ọlọ́gbọ́n o, olóye o, gbogbo ọmọ Kútù Òjìrè pátá, ẹ jẹ́ ká ṣàkíyèsí ara wa o. Tó bá dẹ̀ fẹ́ ṣàkíyèsí ara ẹ̀, o ní láti ṣàwárí ara ẹ̀. Mò ń bọ̀, mi ò tí.